àbísọ̀ success. Àwọn kan máa ń sọ pé àwa G4 máa sọ àṣírí G4 fún yín nílé ni. Ẹ jẹ́ fi hàn lẹ́nà báyìí. Bọ̀ G4 ń sọ àṣírí ẹ̀. Ṣé tó ogun tí mo ní ẹ kó wá? Wàhálà ìfẹ́ bá kó dé rìbáàsì ní gbèsè. Èmi tẹ́sẹ̀ mi tó tẹ́rí sógun ni. Lẹ́yìn ìgbà náà mo tún ṣe àfihàn Kazeem Ládépò. Àbúrò Láti. Àbúrò Sùlẹ̀mánù. Ọmọ sí àrò. Ọ̀gá wa kọ́ ló máa bọ̀ ọ́n kẹ́wọ̀. Àwọn ọ̀dà fún wọn láti ọ̀dà dáadáa torí ọlọ́ kàṣó. Àwọn ọ̀dà. Ó lọ́tọ̀. Kó yà mọ́tò tán mọ́ o. Mo kí Shakirat Rasheed màmá dáadáa àǹtí yóò bàbá wà bímọ bẹ́ẹ̀ ni. Lẹ́yìn ìgbà náà màá tún ṣe àfihàn ìyáàfin sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn náà Bíọ́lá Badmus. Ẹ bá mi fún àwọn náà láti ọ̀rọ̀ dáadáa torí Ọlọ́run akínyó ẹ káàbọ̀. Lẹ́yìn náà mo tún ṣe àfihàn sọ̀rọ̀sọ̀rọ̀ àtòṣèré náà gbogbo wọn oyè jáde. Ẹ bá mi fún wọn láti ọ̀rọ̀ dáadáa torí Ọlọ́run nǹkan ò ní ṣe yín. Mo kí ìmùlẹ̀ alágbára nínú àwọn makeup ní Nàìjíríà kì í ṣe lọ́yọ̀ state nìkan Balikis Okunola. Ẹ bá mi fún wọn láti ọ̀rọ̀ dáadáa torí Ọlọ́run. Àwọn tí wọ́n máa ń tọ́jú wa tójú wa fi máa ń fà nìyẹn àti ìyáàfin Blessing Samuel I greet you. Ẹ bá fún àwọn náà láti ẹwọ́ àwọn dà kéèyàn má ju ọ sí mi o. Tó rèé èèyàn tó bá lọ́wọ́ ọmọ bẹ̀bẹ̀ tó kò mọ̀ yálà ìyá bàbá ẹ̀ ni. Tá a bá ń sọ̀rọ̀ promoter tó dájú tó ṣúọ̀ bẹ̀bẹ̀ tó ní ẹ wá lọ ẹ tí ò bá tí ì dọ́dọ̀ bẹ̀bẹ̀ tó kò tí ì confirm. Àwọn Saheed Òṣùpá wọ́n lè sọ bẹ́ẹ̀ pé bẹ̀bẹ̀ tó wà nù ọ̀la àwọn. Ẹ má fún mi lówó rárá wọ́n mo lè gbà mo lè fi sápò ní kò ní ṣe yín láéláé. Mo kí social ní Ìbàdàn North Local Government Deborah Adesuji Debbie ẹ bá fáwọn náà látẹ̀wọ́ nǹkan ò ní ṣe yín bẹ́ẹ̀ yọ̀ọ́ bá kọ́yìn sí mi tí ń rojú rẹ̀ nǹkan dé ni o. Àwọn ayé ló gbé o. Ẹni tó ń bọ̀ lágbàgbà lè. Yes. Yes, mo kí secretary ní Ìbàdàn North torí wọn la ṣe dá programu dúró àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ programu náà àti ṣe o ẹ bá mi fún wọn látẹ̀wọ́ dáadáa àṣẹ̀ṣẹ̀ lè bẹ̀rẹ̀ programu báyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ lè sign báyìí ni. Yes. Mo kí gbogbo àwọn òṣèré tá a wà mí káwàtà mo kí wọn lọ́kùnrin àti lóbìnrin ẹ dákun ẹ̀yin tí mi bá dárúkọ ẹ má bínú tàbí kẹ́ ẹ sáré súnmọ́ mi màá sáré dárúkọ ẹ. Ẹ bá Mọ́sákì wá òdùà Mọ́sákì wá ṣé bí mo rí èmi gárí nǹkan mi ẹ bá fún látẹ̀wọ́ dáadáa torí Ọlọ́run àti Ṣàkìrà God bless you. Débọ́lá Jọ̀ǹgbò Débọ́lá Jọ̀ǹgbò. Tí ẹ bá fẹ́ ra mọ́tò tí ò ní máa wúkọ́ ẹni tí mo fẹ́ pè yín ẹ̀yẹ gba nọ́mbà ẹ̀. Tí ẹ bá fẹ́ ra mọ́tò àlòkù náà tí ó wà padà di tuntun ẹni tí mo sọ yìí ẹ̀yẹ gba nọ́mbà ẹ̀. Tó o bá fẹ́ ra màálù. Ṣẹ́kù àṣírí Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ bàbá wa Rasheed làwọn á sí torí Ọlọ́run torí kí n tó gbé báyìí ilé mi yóò ta aago 9 lálẹ́. Gbogbo àwọn ọmọ ẹ̀mọ́dé ń kó wọn lóòótẹ́ ni. Ẹ̀rọ olúbawọlé kan ẹ̀. Ó ní tútù mo fẹ́ fi yín pa. Yes, ẹ pé àwọn màmá yìí tí mo ní mo fẹ́ sọ lẹ́ẹ̀kan nínú ẹgbẹ́ Tampan ní Ọ̀yọ́ State. Ẹgbẹ́ àwọn obìnrin wà tí wọ́n sì wà dáadáa. Àwọn ò kì í ṣe pé ẹgbẹ́ kí lọ kó ṣe irọ́. Wọ́n máa ń gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu dáadáa. Àwọn ní gbogbo ẹgbẹ́
Women's win! Women's win! Women's win! Ẹ sọ pé you nítì. Women's win! You nítì. Ẹ bá mi fún wọn látẹ̀wọ́ dáadáa. Àwọn yóò wọlé wàhálà jẹ orí ìpọ̀. Men's win power. Men's win. Women's win. Why? No problem. Mo fẹ́ rí sáì kó nu ẹgbẹ́ mẹ́sùn ìdíyẹn torí báwa yẹn ti fẹ́ ṣe mí léṣe. Má ṣe àfihàn ọmọ náà kú àwọn ọmọ náà kú tí wọ́n wà ń bí. Má ṣe àfihàn wọn pápápá. Tí wọ́n bá wà ń bí, wọ́n máa bọ̀ ń bí. Pápápá àwọn ń lọ sínú program nìyẹn. A ní láti ṣẹ̀ṣẹ̀ máa lọ pé a fẹ́ máa ṣàdúrà bẹ̀rẹ̀ láago 9:00 ṣèrọ́ ni. A ti ṣàdúrà bẹ̀rẹ̀ látàárọ̀. Yes, nígbà tí wọ́n pe Aláàjì Kọ́láwọlé Amubieya tí wọ́n bá wà ń bí kí wọ́n máa bọ̀. Olórí ẹbí káfàtà kí wọ́n máa bọ̀ ń bí. Aláàjì Kọ́láwọlé ìrẹ́pọ̀ bẹ́ẹ̀ ìfẹ́ bá wà. Àdìgbàgbà àwọn aládé ó yẹ àwọn ọlọ́dẹ tó bá wọ. Ó yẹ àwọn ọlọ́dẹ tó wọ. Ayé ẹ̀ máa pè wá lọ́lọ́dẹ wá o. Èyí yàtọ̀ sí ayé ọjọ́ iṣẹ́ náà ṣe lówó ìṣòro iṣẹ́ ọpọlọ iṣẹ́ tiwa iṣẹ́ ọpọlọ iṣẹ́ tiwa èyí náà ṣe ọgbà iṣẹ́. Ọmọdé sì ní ìlú ọkọ ọgá ìyá lókè ọmọ yìí àwọn náà ní kí wọ́n ń ṣe ọlọ́run bẹ̀rẹ̀ ní ìwé adélókè ẹ̀rọ ìwọ́lẹ̀ rẹ̀ àwọn ọlọ́jù ayélujára ní ètò ọ̀rọ̀ ìwọ̀n tẹ̀lé yàrá yìí kọ́ ẹ̀.